ọ̀fọ̀ míì tún ṣẹ̀ lágbo tíátà, àgbà òṣèré jáde láyé. Ẹgbẹ́ òṣèré tíátà ilẹ̀ Nàìjíríà tí a mọ̀ sí Actors Guild of Nigeria (AGN) ó ti kéde ikú ọ̀kan lára àwọn àgbà òṣèré nílẹ̀ yìí, Solomon Àkíyèsí. Ọjọ́ Ajé Monday ni ààrẹ ẹgbẹ́ náà, Abubakar Yakubu, kéde pé Solomon Àkíyèsí tó máa ń darí eré yàtọ̀ sí pé ó jẹ́ òṣèré ti jáde láyé. Ààrẹ AGN fi kún ọ̀rọ̀ rẹ̀ pé olóògbé náà sùn lálẹ́ ọjọ́ Àìkú mọ́ ni, kò sì jí sáyé mọ́ ní ọjọ́ kejì. Ẹni ọdún 68 ni olóògbé Solomon Àkíyèsí kó tó jáde láyé. Gẹ́gẹ́ bí ohun tí ọmọ olóògbé Àkíyèsí mọ̀ sọ, ó ní ṣáájú ní ọjọ́ Ajé Monday náà ni Àkíyèsí sọ wípé àyà máa ń dùn òun, àwọn sì gbé lọ sí ilé ìwòsàn. Lẹ́yìn àyẹ̀wò ló ní àwọn dókítà sọ pé ọgbẹ́ inú ló ń da òun láàmú. Ọmọ náà tẹ̀síwájú pé wọ́n máa fún ní oògùn tí yóò lò, àwọn sì padà sílé. Nǹkan bí aago 4 ìdájí tíyàwó rẹ̀ gbìyànjú láti lọ jí ìmọ̀ ló máa rí wípé àgbà òṣèré tó máa ń sábà ṣeré olóyìnbó náà ó ti dágbére fáyé. Wọ́n ti gbé òkú rẹ̀ sílé ìgbókùúsí kan nílùú Àbújá tó fi ṣe ibùgbé. Ta ni Solomon Àkíyèsí? Ọmọ bíbí ìlú Òṣoṣo ní ìjọba ìbílẹ̀ Àkókò Ẹdó ní ìpínlẹ̀ Ẹdó ni olóògbé Solomon Àkíyèsí. Nǹkan bí ọdún 1990 sísàlẹ̀ ló ti bẹ̀rẹ̀ sí ní ṣeré orí ìtàgé àti sinimá, bó tilẹ̀ jẹ́ pé àwọn eré olóyìnbó ló sábà máa ń ṣe jù tó sì máa ń darí eré pẹ̀lú. Olóògbé Àkíyèsí kópa nínú fíìmù tó tó 100 nígbà ayé rẹ̀. Lára àwọn eré tó ti ṣe ó ní Marry Who Love You, Kiss My Pain, Joy of Nakasa, Heart of a Saint, Deadly Affair, Gen Z Wife àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni olóògbé Solomon Àkíyèsí, ṣùgbọ́n wọ́n mọ rírì rẹ̀ nílẹ̀ Kẹ́ńyà náà pẹ̀lú àwọn iṣẹ́ rẹ̀ tó débẹ̀. Àwọn olólùfẹ́ rẹ̀ láti Kẹ́ńyà wọ́n ti ń kọ ọ̀rọ̀ ìbánikẹ́dùn ránṣẹ́, gẹ́gẹ́ bí ọ̀pọ̀ ìbánikẹ́dùn náà bó ṣe ti ń jáde láti Nàìjíríà. Kí Ọlọ́run ọba Elédùmarè kó bá wa tẹ̀ sí afẹ́fẹ́ rere, kó má ṣekú rẹ̀ ní àkúfà, kó jẹ́ kèmí àti iná dàgbà ká dògbó ká fi wú parí ká fi èrìgì jobi. Àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, má bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kí wá bá wa tẹ notification bell láti lè máa mọ àwọn ètò wa lọ́kùnjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ jẹ́ a yá ṣe o.